mufti diyar bàbá wa àgbà ọlọmọsàjárí yín pẹ́. àwọn ni wọ́n fi ànábì mọ̀wánà jáma pàtàkì ànábì wa Muhammad. àwọn náà sọ bẹ́ẹ̀ nínú wáàsí wọn. wọ́n ní ma arsala rahman aw yursilu min rahmati tas'adu aw tanzilu fi malakuti llahi aw mulkihi illa wa ta'al mustafa abudihi nabiyyu al-mukhtar aw mustafa wasitatu fiha wasilu laha ya'lamu hadha kullu ma ya'dilu ya'lamu hadha kullu ma ya'dilu. bàbá ló jẹ́ àmà bẹ́ẹ̀ àrùkùnlọ. bàbá ló jẹ́ àmà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ pàtàkì ànábì wa Muhammad. ànábì tí wọ́n wí òun náà ni Tọ́há òun náà ni Mùsítọ́fà. bàbá máa wá ń júwe ànábì fún wa láì mọye ìgbà níbi oríṣiríṣi ààyè. bàbá ọlọ́mọsàjárí yín pẹ́. ẹ̀yin lẹ polongo ànábì. làwọn kan náà fi jáde olúkálùkù náà wá ń polongo ànábì. bàbá afẹ́fẹ́ alárànṣe lọ́dọ̀ ẹ ló wà. lọ́dọ̀ ló wà. afẹ́fẹ́ alárànṣe lọ́dọ̀ rẹ ló wà o. bàbá sórí tètè kò tètè mi afẹ́. fẹsàlàfíà fẹsẹ̀ mi gígùn fẹsì tẹ̀ra nílé ayé yìí. afẹ́fẹ́ alárànṣe lọ́dọ̀ ẹ ló wà. afẹ́fẹ́ alárànṣe lọ́dọ̀ rẹ ló wà. súré tètè kò tètè mi afẹ́. fẹsàlàfíà fẹsẹ̀ mi gígùn fẹsì tẹ̀ra nílé ayé yìí. bọ́mọ ọlọ́jà bàtà bí ọba ta. àwọn náà fà nàbí mà wá. bọ́mọ ọlọ́jà bàtà bí ọba ta. balẹ̀balẹ̀ akúpadà wálé. gásù sàmánì àdúrà yẹn gbà. mufti diyari àdúrà yẹn gbà. ẹ̀yìn ìtàkàn ayé ń bèrè sí. bọ́mọ ọlọ́jà bàtà bí ọba ta. bọ́mọ ọlọ́jà bàtà bí ọba ta. ẹ̀ka gbégbá orúkọ lélẹ́rí ta ní òkiri lọ. tó bá tàbí ọba tàbí ilẹ̀ bá sún yóò wálé. balẹ̀balẹ̀ akúpadà wálé. gáúsù sàmánì àdúrà ìgbà. níbi káyìn àná Muhammad yìí wallahi àdúrà ìgbà. mufti diyari àdúrà ìgbà. dádì ìrádá àdúrà ìgbà. Abu Sadala àdúrà ìgbà. ẹ̀yìn tàtàn ayé ń bèrè sí. bàbá ọlọ́run ní kájú parí o. a fi ọ̀rọ̀ yìí sásọ pé la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ya sayyidi ya rasulallahi sallallahu alaihi wasallam. salamu alayka yawma illa ulidita yawma ulidita wa ayyama ishta. sallallahu alaihi wasallam. wa yawma ikhtaraka Allahu nabiyya wa rasula. عليه وسلم. وأنزل عليك القرآن وآتاك البيان وطيبك جنانا وطلقك لسانا فانتشر الإسلام بجهادك إلى الأقوام وترفرف الأنام في الآفاق الإيمان وراه زل الإسلام خير الأديان يا نور الهدى الذي بلغ في حسن الخلق ورجعات الأكل وثبات العقيدة غاية ليس وراها مطالعة لناظر ولايتي المستزيد حتى يصل عليك ربك وهو أصدق من قائل وإنك لعلى خلق عظيم يا سيدي يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليه وسلم. النبي محمد صلى الله عليه وسلم. حب النبي حب النبي على الإنسان مفترض. إذا كنا لدينا حب النبي على الإنسان مفترض.
ọgbọ̀n ọdún ní tẹ́tí kó wa tẹ́tí kó wa ibi ẹgbẹ́ àfikẹ́ nígbà nábì dandan. حب النبي على الإنسان مفترض. Àfikẹ́ bá pàtàkì ànábì náà bá má pàtàkì ànábì kò ní lọ déédéé. حب النبي على الإنسان مفترض. Bàbá mi àti ní òrí náà ní rí ní dáadáa. Bẹ́ẹ̀ ti ní ọmọ rí i pé bẹ́ẹ̀ bá fẹ́ràn ànábì kò sí tẹ̀wọ́n àtọwọ́ yóò ní tó. حب النبي على الإنسان مفترض. Bàbá kẹ́yìn lè bẹ̀rẹ̀ sí ní kó ànábì jáde tí gbogbo ayé rò pé bí ẹni pé wọ́n ń ṣèyàwó. حب النبي على الإنسان مفترض. Bẹ́ẹ̀ ti kó ànábì jáde wọ́n tó kó sọ̀rọ̀ ń bẹ̀ yọ àní ṣé mòlúdi náà mọ́ wá ní àbíbò mi lè lọ. وحب أصحابه نور ببرهانه. وحب أصحابه نور ببرهانه. Bọ́ọ̀ wá bẹ̀ wọ́n. Torí ibi àwọn òwúlé ọlọ́run ti bẹ̀rẹ̀ láyé orí àwọn sàbí ànábì. Wọ́n gba àwọn bàbá yìí wọ́n gba ọsẹ fún àwọn ànábì ọlọ́run wọ́n gba ọsẹ fún àwọn sàbí ọlọ́run. Sàbí ànábì wa Muhammad. Bọ́ọ̀ wá bẹ̀. Ẹ jẹ́ àyùbá ànábì wa Muhammad. الله عليه وسلم. Ẹ jẹ́ àyùbá ànábì wa Muhammad. الله عليه وسلم. Náà ọba rí bẹ́ẹ̀. Ẹ rí i pé akọrin lábáwá lábẹ́ ẹ̀kọ́. Àwọn lábáwá ti yú wá yìí. Ìjọba náà ní pé ká padà sílẹ̀ wa náà díẹ̀. Ọba rí bẹ́ẹ̀. Lọ́dọ̀ àwọn ọdún wa Nábì wa Muhammad. صلى الله عليه وسلم. Àbá wa rondo. Bismillah. Yàrá. Òkí bàbá mi àgbà Sheikhuna Usman. دام الله حياته. Ẹ bá ń lọ bẹ̀ wọ́n dábò. ما تولى. Naima al-aw ala tariqi sohbata rafiq. Àfáà àgbà Adhamakshari ni wọ́n gbọ́ nípa Mọ̀lánà Sheikh Usman tó jọmọ ìyá fún bàbá mi àgbà OON Mufti Dia. الله حياته. Àfáà yẹn wá ń sunkún bàbá mi àgbà mi Abasa Makshari wá ń sunkún pé irú ọmọ ìyàwó lèyí. Naima al-aw ibi tó ti gbọ́rọ̀ rẹ̀ ní Sheikh Yasin ala tariqi sohbata rafiq. Laysa al-akhu man yastamsiku bi udwati al-ikha'i fi samani ar-raha. Yastagna bi dinarika wa yustali bi narika. Yatabarraku bi irfanika liyabruka la rukfanika. Yatufu hawlaka wa yasufu bawlaka wa yarumu tawlaka. Summa insallati bika kodamuka qabbal ihsana kabili isaha wa nikaa kabili baroha. Yatrukuka mashudan fayarhamuka wa yalqaka wa'idan fala yarhamuka. Yushammatuka in baddati laka dodito wa yushammatu bika in aradati laka wadito. Yawaka madagoti rohaka wa yaridoka mahabbati sobaka hatta iza tagayyaru ruwahuka wa tadabbama awahuka igtadda an dinihi wa hadisa fi yaminihi. Ó wá fẹ́ mú ọ̀rọ̀ yìí wọlé ó ní inna masadiqu sadiqu man la yusahibuka abasan wa ta'udu tahiru man la yahtamilu khubisan huwa alladhi yasabuka ganijan wa fakiran wa ya'diluka nadijan aw rakiban wa la yu'diluka nasilan aw ra'ilan. Bàbá mi àgbà Sheikhuna Usman tá fi lu ayé tán ẹ̀ nífà padà sí ìbúlò. Òṣìṣẹ́ Sheikh al-Miskan billah. Bàbá wa àgbà Mufti Dira. Álbọ̀mù 3 ni mo ṣe lé ní ọ̀rọ̀ bàbá nígbà Mufti. Summa billahi alladhi la ilaha illa huwa. Mo lọ ka tírà tá ń pè ní Mawaqi'ul Mawqi'in. Tí àfáà wa àgbà Al-Musayyabi ṣe oṣù kan gbáko ni mo fi kà á.
mo wá di ráìfà lómù bíi mẹ́ta láti bẹ̀ irú ṣọ́ mìskínà irú bàbá mùsùlùmí mo jáde ẹ̀gbọ́n tí sàmákìsàrí sọ ń pa wọn ni ó ní fanaka yá maftu wà in àfùtẹ́kà maftu bàbá àgbà mùsùlùmí báwì ó ní fanaka títàn rẹ̀ yá maftu ìwọ wèrè wọ̀nyí wáyìn àfùtẹ́kà maftu tí mufti bá fi bọ́mọ lọ́wọ́ tó ọ̀rọ̀ bàbá gbà láyé tó tiẹ̀ gbọ́wọ́ wọn bá yàbọ̀ ojú wọn wò gbogbo àwọn tá à ń bẹ mí lónìí ẹjẹ sẹ alhamdulillah àwọn àna ọsìrì bàbá táwọn wojú bàbá mi àgbàni mọ́sà ẹ̀ tó gbọ́n tí bàbá wa àgbà àfọ́ tó mọ tí ó pè é àsàmàkíyèsí sọ́pà bàbá ó ní lẹ́ẹ̀kẹ́ ìlàfẹ́ ìjùdì ni mi tọ́ wà ń ká ní ẹ̀ka jẹ́wùdì ní àtọ́ọ̀lì kò sóore ń bí ọrẹ tó ta tó o bá ti ní ìlọ́ra kùnùkùnù nínú bàbá tí èwo ojú èèyàn àwọn ò ní mọ ibi tó ti wọ́n kàn ju oge sínú ayé rẹ ọdún náà ní bàbá màmá mi àgbà mọ́ ni mo kọ́kọ́ pàdé lẹ́nu ọ̀nà wọ́n ní sí wọn náà ń pè ní àròndó mo níbẹ̀ ni mà máa wọlé lọ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ wọ́n wá gbé mi ńlé ni wọ́n dì mí gbàgbàgbà báyìí mo ti ẹ̀rù pé mo sẹ̀ ní àsìmọ́kànnì lọ ọba mi àgbà àṣẹ́gun náà miskin mi lọ alimọ́sù bíyà tá a fi lu ayé tán ẹ̀ nífà padà sí ibú lò ṣéwù yìí sá bàbá náà ní àáfà àwọn àgbà sàmàkíṣàkì ń báwí ó ní àyẹ̀wò wọ́tà àtàn minali usidi man kana fi tariqil asadi bàbá wa àgbà ṣéwù náà mufti ní báwí tó èyí tí wàá fi parí ẹ̀ ṣéwù yìí sá la khaira fi wáyín ìjásùkù bàdà láyín bàbá wa àgbà mufti náà ní báwí ẹ dákun ẹ pariwo ṣéwù rẹ̀ kan náà bá jùlẹ̀ ẹ bá jùlẹ̀. الكبير حتى السماء لا في الحال السماء في اللغة كل ما أعلى وأظل وجعلك الله وقد كنت سرا في أسرنا الجوال كلها تججى قبل أن أفتاك الآيات المفتي لتكون أولا لا تولد هذه المناكب دايلك الكلاب لا تنفعك إلا أن تكون كمديجا هذه تنبيه لك مني عبد اللطيف يعود بن جبل الشائب العديب الأدبي bó ṣe lé ànábì nìyẹn tó fi tóbi oríire ẹ̀ o ọlọ́run jọ̀tá ọlẹ́mí débi oríire mi bó ṣe lé ṣéwù Sùláímánà débi ògo rẹ̀ o oníkìjì bá ti di mò ń kútí wọ́n tí mo yẹ yí jẹ́ mo fi débi oríire ẹ̀ ọlọ́run jọ̀tá ọlẹ́mí débi ògo bó ṣe lé ṣéwù Sùláímánà débi wọ́n tí mo yẹ ìsinmi ńlá ìyàwó ló mo fẹ́ lu ọlọ́run ọba ọmọjagun ìsinmi ńlá ìyàwó ló lórúkọ ọlọ́run ọba òfin ọjọ́ mi ò tún dé mo sájìyẹ ọlọ́run ọba mo fẹ́ràn tó yẹ fún kéwú wọ́n ní àwọn tó yẹ lọ́ba ó mọ̀ pé mi kọ́ ìwọ ni ọlọ́run ọba ìrònú mi lórí ọ̀la o kò jẹ́ kí n tà á já ẹni ó bá ń rí mú rí ìtayọ̀ àlà ní kọjá èmi ò fọyín gbà ọlọ́run o ẹ jẹ́ ká ṣe dáadáa aláwòrán àfi fún ìtọ́jú kò lè máa alimufuti yu awisu ni abudu bi ilimola wala tasanteri furu fi neimati atabiyami geri kalimola wasiliana débi oríire mi ọ̀sẹ̀lẹ̀ṣẹ̀ oṣù Sùláímánà débi onígidi bá ti di wọ́n tí mo yẹ lòlò orí bọ́lọ́hún kẹ́wọn àsọ̀rọ̀ bímọ kéwù gan nínú àwọn aṣíwájú ni mo yá lò ní arónú àlìyílì mu àmọ́nà ìsọlọ́hún fún mú fúdí lásìkò yìí gígí ẹ̀mí gígùn tó péye ilé dáadọ̀ ń lo ohun náà olóhùn báyìí jù mí mo ní kó parọ́ bàbá tí àdọ́wọ́ rẹ̀ ilé àròdì kàlẹ́ káàbọ̀ tí wọ́n bá ń gbèrò ìpínlẹ̀. Sàmáṣàrí ló wí àfàgà tó máa kéwú kò sí ọ̀run nínú ayé mi
jàǹsàrà tí mú kí tó lè mérí kì í ṣeré rárá ìyẹn ni mò ń lé àròdó kọ́mọ rí mìíràn lára wa. máa ń kún ta ìdíjàlè ìdáàbà ẹni tó bá rú ó béèrè fún ìdíje láàrin wa. Mọ́ṣáláṣí Sùláìmánà débi òkìtì láti fi mú ní ó tí mo yè ìjà ìlú wàṣàyẹ́rọ lọ́hùn àmàlàkùn ọ̀rọ̀ nìkan ọlọ́run ọba lórí àjọ tí ẹ̀fà nádá kò ní í dá fún yíyẹn mọ̀mọ́ ló gbà mú kí lágbára kọ́ oyin bá ti gbàgbé ẹ dákun ẹ jẹ́ kí n lọ́wọ́n létí gbàtẹ́ ń wá bọ́tà tí kiri láfi di ìtàmọ́ ọlọ́run ìdúkúdú báyìí ó dá ìmọ̀ gidi gan ayé ń buyí ni nígbà yẹn bá ò mọ̀jú sẹ́sì ìsàlọ́ nígbà tẹ́gbẹ́ yìí ń wáyé ọlọ́run lẹ́yìn ń wá kí sàmáṣà ní sọ̀rọ̀ kan ẹ̀bí ní kí ló wí wọ́n lámùtù sí níhù aródó sí yàrú lámùtù sí níhù ṣe ìyàwó àródó kò bá ti dán ọ̀sọ́ fún kò lè fàpá lé fún ayé iṣẹ́ fi tọrọ bàbá wa àgbàwọ̀ fún tí orin èèyàn mẹ́ta gan ọjọ́ nínú àwọn aṣíwájú aládùúrà làkọ́kọ́ mo máa lọ́hùn lèyí gbogbo onígbìyànjú lẹ́lẹ́kejì ó ń gbìyànjú gidi gan tí ò fà yí parọ́ rárá ó yá. Ọlọ́run jọ̀tá ọlẹ́mi débi oríire mi ọ̀sẹ̀ lẹ́sẹ̀ débi ọ̀pọ̀ òní oníkìtì bá ti di múfútí wọ́n ti mọ èyí jẹ́. Ajani sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ya Allah. Ajani sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Wanda wadi wanda Muhammad. Sallallahu alayhi wa sallam. Ya Allah. Abakalawa. Bẹ́ẹ̀ bá ti bí Ànábì Muhammad. Ṣéwù. Ya Allah. Alayhi wa sallam. Okay, ẹ mọ̀ bí i. Lọ́rọ̀ ara ọlọ́wọ́ àti Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Wọ́n gbàgbé ẹni náà tóbi. Sallallahu alayhi wa sallam. Ó ti rí nù. Sallallahu alayhi wa sallam. Àwọn bí ọlọ́run àti Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Wọ́n gbé wọn tóbi. Sallallahu alayhi wa sallam. Ọlọ́pàá pàṣẹ báwọn ayé náà tó wù. Ẹ máa kí bàbá náà. Wa sallam. هذا الرسول أتى للعلك غير أمتا تراه بالفم قد وعفه تبديلا وما نحلمه وما نمجله وما نعلمه والله تعاليلا اللهم مولانا الشيخ سليمان فاروق المسكين بالله رحم الله ويات الشيخ. اللهم صل على يبو آمين. تتبع لهم أباكي هو الفوا مدينة الإمام الفوا صاحب القرآن رب سجاد يبو آمين. أهلا وسهلا ومرحبا طلع بيه دكتور عبد العزيز سلمان الياقوتي كل ما في فيك لا فوق فوق
الدكتور عبد العزيز سلمان الياقوتي. كل ما في فيك لا فوت فوتا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. معي 3 قصائد، أولاها عن تراثنا الإسلامي المسجد الأقصى. أنا الأقصى أنا الأقصى جدير بالحماية ولو بدمائكم أهل العناية. أنا الأقصى المقدس ما يشد إليه رحال أبرار الهداية. أنا الأقصى ومنطلق مجيد لإسراء النبي فلا دعاية صلى الله عليه وسلم. أنا الأقصى الذي قويت راه بأنوار تمج لكم كفاية. أنا الأقصى المبارك ليت شيري أنا الأقصى المبارك ليت شيري أيحسن اغتصابي والنكاية. أيريدكم أعلي كشر شاني وفي أيديكم كمم الحماية. أتبغون القضاء على حياتي وفيكم أصبة رمز الرعاية. أنا الأقصى المطهر من قديم بفاروق أنا الأقصى المطهر من قديم بفاروق المكرم بالولاية. أنا الأقصى الذي أمسى طليقا بجد من صلاح ذي العناية. أبادهما هدى الناس يا جنودي ويعلن للورى هذه النهاية. فما هذه النهاية ليت شيري على أعداد أبناء السعاية. أفيكم من أسود أو نمور أفيكم من أسود أو نمور تثور على الإدى وذوي القوايا. أفيكم من حكيم فيلسوف يدبر في الوقا يبني البداية. أيوجد منكم أصحاب رحي سيخرق أكله كمم البقايا. أيوجد منكم رؤساء عدل يهد نهوده هرم الشقايا. فما هذا الأوان وكان فيكم هدى المختار دستور الهداية. وما هذا التداهر والأمان من الأخيار تتفول الوقاية. فاكسانا يهدده شرار على ظهراننا يوم النكاية. أراد تصرف به فؤادي تدا عزمه منذ البداية. إلينا نسترد المجد لو قدرنا رد أقصانا النقايا. في مدح النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بعنوان نور الغيائب محمد صلى الله عليه وسلم. من باقة الشري للعشاق ألحان ومن شزارفها بالذوق ألوان. فالشير يدرك ما يهوي من كرم ويلتزز به في الناس أحيان. فإن يكن فيه
أمداهم مزخرفة في غير طه فوسواس وأوزان وإن خلا في ذكرى من قدا بأول مختار مودا فصيحات وأدران إنا هنا قد تجمعنا لذكرك يا مصباح دار حبيبي فيك إيمان إنا هنا الأشد في حب وفي أدب من السكارى وفيما طاب قرآن إنا هنا لا نضيع في الهوى أبدا حقوق من شانه في الدين إحسان إنا هنا بجمال الفكر من ولئن نصون فضل الذي في العلم سلطان إنا هنا لا نرى بالوعي منقصة فيما سوى أدبا فيما سمن أدبا يروي أكوان إنا هنا جمرتنا دون سفسفة محبة هبلها دين وإرفان إنا هنا زرعت فينا بلا أدب ذكرى منار الهدى من فيه ريحان من ذاك إلا رسول الله أسوتنا محمد كان في ذكراه نعمان محمد من كان في ذكراه نعمان محمد سيد نور الغيب لا يشقى به من صفاء القلب إنسان محمد باجة الدنيا وطاقتها صلى الله عليه وسلم من سر أسراره قد ساد إذهان محمد كان روحا للحياة وقد أرخى له من جلال القدر منان محمد خير حبل نحو خالقنا تجمعت فيك خيرات وإحسان 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 تجمعت فيك خيرات وإحسان. قصيدة الثالثة والأخيرة آل فاروق أهل فاروق حفظكم الله ورعاه. سئل الأولى والمجد والإحسان سئل الأولى والفضل والإحسان عن أهلها أو من هم الإخوان وأشارنا وكم بكل أمانة يا فاروق العنوان سيدت بهم دنيا تصوف كبة سيدت بهم دنيا تصوف كبة وبهم وشيا على الوراء رفان أكمت بكل عصافة وإداية كلماتهم وسما بهم أوطان سجدت لكم أناف كل كرامة سجدت لكم أناف كل كرامة برا وبحرا في ذرى أعيان صنعتهم أيدي الإله آدم خير المعلم من له تيجان تاج الفصاحة والبلاغة والنهى تاج المعارف عرفها تبيان تاج الولاية والدراية وسها تاج الإصابة نسجها إحسان
تاج النبات والأصافة والملا ويظل يجبت فضله أزمانه مفتي الديار مفتي الديار عليك كل تهية مفتي الديار عليك كل سلامة ممن له يوم السباك حصان مفتي الديار عليك كل تبجل ممن يخير له هدى وأمان إن لم يهيك إن لم يهيك إن لم يهيك إذا مات Abisakumullah ọ̀rọ̀ ẹ̀fẹ́ owó ó ti lé ní 20 ọdún tí mo ti ń kọrin ní báyìí. Abisakumullah. Àmọ́ gọ́mẹ̀dà bí àrífín ni ìbá máa tú orin ni, àmọ́ àwọn tú ẹsẹ̀ kan. Pẹ̀lú àlùbáríkà àwọn afáwa, mo wà ní IDPU ní Súlèjà ní Sátidé tó lọ. Ìwà ń gbọ́ orin òbí rere tí ń sọ pé àwọn gẹ́gẹ́ ní ń jẹ́ lọ́rin. Àwọn gẹ́gẹ́ ní ń jẹ́ lọ́rin. Nígbà tó wá ka tí ń ka bọ̀, ọ wá ka dérí bàbá Mufti àná. Immediately ló fi Al-Miskinu Billah. Lọ́dún náà, bàbá Mufti àná ètí ìgbésẹ̀. Oyè ohun tó wá ó tún gbélé bí ọdún méje, àsọ́lọ̀ ló fi ń jẹ́. Mufti Diyari alayka kullu tahiyatin. Mufti Diyari alayka kullu tabajjulin mimman yakhiru lahu hudan wa amanu in lam yuhayyika إن لم يهيك منكر أو جاهد أياك ربك من هو الرحمن إن لم يهيك Bàbá kì í, bàbá yìnyín, إن لم bàbá máa يهيك fùté bàbá wa Mufti إن lónìí. لم يهيك Bí wọ́n pè é bá lóhùn òní máa fùté منكر yín. أو جاهد Àwọn tí wọ́n ṣe ìkárù yín, àwọn tí wọ́n أياك kárù ربك fún ara Ọlọ́run ló ti kí yín. أياك ربك Fún ara Ọlọ́run ló fùté yín. أياك Fún ara ربك Ọlọ́run ló dá yín lọ́lá. من هو الرحمن Ẹ̀gbẹ́ kó o náà lọ́ba tí ń kẹ́yàn. فهداك منصورا على كيد الهدى ويسون مجدك إنه منان ويسون مجدك إنه ورعاه لك من الدمار مكرما بإصابة يهدي بها الركبان وإليك ثانية وإليك ثانية وإليك ثانية مصفا عرفها يا من تفضل بالهدى عثمان يا من تفضل بالهدى عثمان عثمان شيخي ضن هلال معلمي عثمان شيخي ضن هلال معلمي بل أنت بيت الشير والأوزان ربيتنا منذ الصبال أمتنا أسف المعارف حيث كان كيان وأريتنا منذ الصبال أمتنا وأريتنا سبل الهدى مسترشدا ونرت حتى استجل الشان وأدام فيكم آل فاروق الهدى وراكم طول المدى سلطان وراكم طول المدى سلطان وراكم طول المدى سلطان وراكم طول المدى سلطان وأدام فيكم آل فاروق الهدى وراكم طول المدى سلطان وراكم طول المدى سلطان. هذا الدكتور عبد العزيز السلمان. أنا لا كنت
ìyá kò tí. lẹ́nu bàbá àmọ̀dára aṣẹ́kù Suleiman Farouk al-Miskin billah. dáàmà láàfà yà dáhùn. àwọn ọmọ mọ́tàbí kí ẹ̀mí ogún. àmín. àwọn orin àwọn eléyìí ó ti di fàyàdá. Allahi. nígbà tira wọn wá ní àwọn yìí tí wọ́n láwọn kọ̀kọ̀ síta ẹsẹ̀ méje mẹ́wàá kò lè mọ́ wọn láláyé ẹ̀ máa ka 50 sókè ni. 60. lẹ́nu bàbá àmọ̀dára aṣẹ́kù Suleiman ọlọ́run mọ́sàgẹ́gẹ́ mi ó pọ̀. àmín. mufti diyari aleka kullu tahiyyati. mufti diyari aleka kullu tahiyyati. gbogbo ọ̀rọ̀ kíkí láyé tí máa ń dẹ̀rọ̀ kíkí láyé ọlọ́mọṣà máa bá a fi kí. mufti diyari aleka kullu tabajjuli. bí gbogbo wa ṣe dúró yìí tá a pọ̀ tó yìí aláì kò sẹ́ni kata wa jẹ́ àlùbáríkà rẹ̀ bàbá àmọ̀dára aṣẹ́kù Suleiman Farouk al-Miskin billah. mufti diyari aleka kullu tahiyyati. olúwa o gbogbo tí ń jẹ́ ìran àpọ́nlé tọ́nà fi kí àwọn ẹni rẹ̀ tó fi kí àwọn ẹni àná tó fi kí àwọn ẹni ìjẹta tó fi kí yín lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́mọṣà máa bá a fi kí yín. mufti diyari aleka kullu tabajjuli. mufti diyari aleka kullu tahiyya. ọlọ́mọṣà máa kí yín ọlá títóbi ọlọ́run ọlá ìjẹ́kànṣó rẹ̀ ọ̀dà ibi tá a wà. àbáǹkì gbogbo àwọn ìgbàlagbà tí wọ́n wà ní ìjókòó àfà gbogbo àwọn awúlò àfà àti tẹ̀lé bàbá wa bàbá gan tún kí wa kẹ́ kú jòkó bàbá gan kìkì lórí nǹkan. ẹ̀dá ìwà nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá wa Ummul Mu'minin ọlọ́mọsàdé àríyé pẹ́ àmín. ọlá títóbi ọlọ́run àmín. ọlá ìjẹ́kànṣó rẹ̀. àmín. bàbá wa ní bẹ́ẹ̀. Araftu yàgùnbà tó bá wa bàbá wa bá ní ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Lọ́dọ̀ kú jòkó. Bàbá wa lápẹ̀rẹ̀ ọgbà bàbá mi bàbá náà kú jòkó. Bismillah Araftu. Marikasila bàbọ̀ adúpẹ́dúpẹ́. Fòǹsọ̀lá ọ̀pọ̀ ọba Ìlọrin kí bàbá pẹ́. Àmọ́ lọ́rẹ́ àṣìndúpẹ̀rẹ̀ ṣèwú fún bàbá. Tẹ̀sán ọ̀pọ̀ máa dá àmọ́ ló tọ́ sí mú fúti. Ìfẹ́ pẹ́ńbẹ̀ rárá tún ìwọ̀n mọ́sẹ̀ tòní. Bàbá wa mufti níjọ́ náà lọ́hùn ń pọ́dún méjì lọ báyìí. Níjọ́ náà lọ́hùn ẹ̀ẹ̀márùn lẹ dìde náà mi lówó. Mo kà á, wọ́n wá sọ níjọ́ náà, wọ́n sọ pé bàbá yẹn sábà dìde náà lówó bẹ́ẹ̀. Tí wọ́n bá ti náà lówó lẹ́ẹ̀kan, kí ló ń kọ báwọn tí wọ́n fi máa wá dìde wọ́n máa dààmú àlàáfíà wọn. Wọ́n dìde lẹ́ẹ̀márùn wọ́n ná mi lówó. Àwọn èèyàn wá ń gbé níjọ́ náà wọ́n sọ pé ìgbìyànjú mi ni ò tó. Mo ní gbìyànjú wo mo fẹ́ ṣe wọ́n ju bàbá. Wọ́n ló yẹ kó yọ mọ́kà ń jọ náà bá mi. Ẹ̀gbọ́n lọ́n tóbi mọ́. Wọ́n wá ní gbìyànjú mi ò tó. Mo ní gbìyànjú wo mo fẹ́ ṣe tó lè máa ń bàbá yìí. Ẹ wá sọ̀rọ̀ ní àná àbíjẹta, ibẹ̀ mo ti wá mú. Bá mi tí wọ́n ń ṣe ọ́ ìdùn nísì, àwọn náà ti tún wá fún mi ń kóòdì. Ibẹ̀ mo ti wá rí orin ẹsẹ̀ méjì fún. Mo ní ẹ má kọ́kọ́ gbàgbé pé Fashiru Nafusi wali awati fuyanzilu kawaye minarra amani lidaka shukuru wa kullu fansi qaddamuni biqawlihim li anni tabibu shiri fal amdu awjadu baba wa mufti ẹsẹ wá sikan ní jẹta ẹ wá sọ pé ahabuli walidaini ilayya ummi Bàbá mufti
ẹni àhábùlí wálidayni ilayya ummi wàlá ummu tẹkùmù maqama ummi wàlá ummu tẹkùmù maqama ummi. Mo wá rí pé kóòdù tí mo lè fi gbà mọ́ká nìyẹn gbọ́dọ̀ ń tóbi mọ́. Màmá wa ní ìrántí yín. Mo wá lórí ẹsẹ̀ méjì fún. Mo ní fakamu khairin yanalu li alamina. Ẹ máa gbọ́ òtórí Ọlọ́run. Fakamu khairin yanalu li alamina. Bi ummika fika ni'maka ya marami. Bàmí mufti, màmá wa ló ṣe gbà nǹkan wájú yín. Mo wá ní ta'izul umma. Àbí ta'izul umma sirran kana jahran. Bi isri ta'ali asisa biduni laumi. Àṣé wọ́n ti wá ń fi yín bú mi, wọ́n ní yóò gbọ́dọ̀ dúró wájú mufti kó má sórí rẹ̀. Mo wá lórí ẹsẹ̀ méjì fóun náà. Mo ní ìsáta àkàrọ̀ khairu limari qala ida. Kò sásàsí kan tí yóò bá ti rí bí sọ̀rọ̀ wájú yín àsàsí mú yẹn nu. Ìsáta àkàrọ̀ khairu limari qala ida. Tàṣán làwọn summa yudihi sirra ihlana. Ya Rabbi, Ọlọ́mọ sàánà mufti sí mi. Ya Rabbi, farsili ilayya li'auna musriyatan. Anta al-mu'inu ila uli arshi rahman. Èyí tẹ́ ṣe ní ọdún méjì nísìn. Bí màmí àti bàmí bá ń bẹ láyé, ó yẹ ìgbé wọn wálé wá dúpẹ́ fún yín. Ẹ̀mí wọn ń dúpẹ́ fún yín. Torí ẹgbẹ́ mẹ́jáde sí mi la, wọ́n máa wá sọ pé mufti ọmọ àrọ́fù ọmọ mufti. Wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n sọ pé àrọ́fù ọmọ mufti. Wọ́n wá ń sọ bẹ́ẹ̀ káàkiri. Kí ni mo wá rí ṣe? Bàbí onísọ̀lá ìjọba òun ló ṣe sábà bí gbogbo àgbákò oríire náà. Àwọn nájà fún mi ń jọ náà. Ọlọ́run má jẹ́ wọn bàbàrà sí ibú láyé. Tún ìwọ̀n mo wá fẹ́ ṣe tò ní. Yàkùbá ń gbúlẹ̀ nítorí Ọlọ́run. Tún ìwọ̀n mo fẹ́ ṣe. Àfáà yìí súnmọ́ mi. Yàkùn tètè gbúlẹ̀. Màfàlà tó ń fa wọn lọ, màfàlà tó ń fa wọn lọ, màfàlà tó ń fa wọn lọ, màfàlà tó ń fa wọn lọ. Má bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi máa mú jáde. Màfàlà tó ń fa wọn lọ. Fàjàrú oníkìkì fàlàdàrú lè àwòlíyá yìí. Yẹ́sùrù lè kú lọ sọ́dọ̀ àǹgàrà kúlí fílmù sáyé. Fàlàdàrú lè àwòlíyá yìí. Yẹ́sùrù lè kú lọ sọ́dọ̀ àǹgàrà kúlí fílmù sáyé. Wàhùn wàtàdúl bìládì, wàhùn ṣàmùsù sàmáyé, wàhùn mílíọ̀nù tó àmì ìjàmbá tó fi dùn àyè. Fàlàdàrú lè àwòlíyá yìí. Yẹ́sùrù lè kú lọ sọ́dọ̀ àǹgàrà kúlí fílmù sáyé. Fasinatu asadari, asadari, fasinatu asadari, ahibbi fi safai, Sulaimanu al-miskini, ayinu al-asfiyai, Fàlàdàrú lè àwòlíyá yìí. Yẹ́sùrù lè kú lọ sọ́dọ̀ àǹgàrà kúlí. Lọ́sọ̀ Sùmánà kẹ̀mẹ́tì onígbìgbà àdá ọ̀sẹ̀ àkúwàd. Ó fún ẹlámi tó pọ̀ ọ̀kan ní oníkíkí pàmbẹ̀ ìkànnì ó fà wọn bàbá wọn ẹgbẹ́ síta òkú fún wọn lọ́mọ tó lè rí pa wọn. Orúkọ yẹn bọ̀ kò sí láti òkú ní dúró ìbànú ẹ̀wọ̀n sí i. Ni wọ́n kọ́ ní sẹ́ǹsì wọn tó pa máa ń níbẹ̀rù Ọlọ́run tó dáyé. Nítorí ẹ lọ bá mi fi ní níwájú lẹ̀ ó máa wà lọ́dọ̀ yìí. Níbi mímọ́ tó ga tó yẹjú níbi kásádùúrà láṣìírí. Àròtù tí kí mi ò ní tán sílé yẹ kíbi tí mo rí wọn tó pamọ́. Nínú ilé ọjà mi tó ṣe pé kíwájú a máa ń sẹ́yìn wọn ká. Kíwájú a máa lọ sẹ́yìn máa kẹ́yìn wa máa padà ìṣẹ́kùn. Ìdálùwò ṣe ń bẹ̀ ó gàgà jíjí ni wọ́n táyé ń wo bíkọ́sẹ̀ tí tó kún sọ́dọ̀ àyè sẹ́mi péré. Bí ti ilé iná ìbúra ta bí ọ̀rẹ́ kó máa sún ọjọ́ tó lọ.
pa wọn láṣẹ wọn gbà wọn tẹ̀lé pátólíkà máa ń ṣe rẹ̀ lọ́pọ̀ wọn fara lójú igi sọ wálé tó parẹ́ lọ́kàrẹ́ gbà bó ṣe ṣe. pápápá kò ní pẹ́ ó máa ṣe pápápá kò ní pẹ́ ó máa ṣe pàbàlújáyé rẹ̀ dógó oníkìkì pa pàdánù oníkìkì pa ládàrú ní àwọn èèyàn lẹ́sùn lè kú lóṣùwọ̀n àgbà ẹkún múra láwọn ṣe fún bàbá wa mú fún ti fọdún méjì bẹ́ẹ̀ lórí kò lọ àlejò bẹ̀rẹ̀ síwájú fún bàbá wa mú fún ti fọdún méjì bẹ́ẹ̀ lórí kò lọ àlejò bẹ̀rẹ̀ síwájú. Bí ó bá rí báyìí kí la fẹ́ ṣe ẹlẹ́gàn ni kò wá tàbí ọ̀dọ́ lẹ fi lórí ipò kẹfà gbàjí sẹ́yìn ẹ̀pẹ́ bàbá yóò fún ọdún méjì kẹrẹ yóò rí oníṣẹ́lẹ̀ lọ́wọ́ kíra gọ́ọ̀mẹ́ntì àgbáyé pé fún ìmúra ọdún méjì kẹrẹ lórí nílò àgbègbè ìtẹ̀síwájú. Mo wá fẹ́ dọ́dọ̀ bàbá mi Dání Àláàlì náà, kọ́dà bí ó ti ṣẹ́jú kan lọ ẹja kò lórí ànẹ́bì. Má wulẹ̀ gbé epo fílẹ̀ ọ̀dọ̀ bàbá Dání Àláàlì ní lọ. Bílà kọ̀ọ̀kan lè pẹ̀lú do ìpìlẹ̀ lórí ti tọ́ra bọ̀ ìfẹ́ ló bá wọn rí yẹn. Kọ̀kọ́ ìta ìlà ní màá nílẹ̀ kún olókun lọ. Àwọn súnmọ́ náà lè kejì padà. Kúrò lè jó mi àmọ̀sẹ̀. Ìtàn fàní abẹ́rẹ́ fún màrí. Dání Àláàlì oníkejì bàbá ṣe ń dúpẹ́ sá lórí pọ̀ sí. Mi àmọ̀sẹ̀ ìtàn fàní abẹ́rẹ́ fún màrí. Dání Àláàlì oníkejì bàbá ṣe ń dúpẹ́ sá lórí pọ̀ sí. Àbíyé tó bá jẹ́ tìmọ̀ ìtẹríba yẹn wá kọ́ bàbá rẹ̀ kú sí Ọlọ́run lẹ́nu ìgbà fún. Ẹ̀mí ìgbà fún ẹ ti kọjá gbẹdẹ́lẹ̀ ròyìn lọ́dọ̀ Ọlọ́run mú ẹ lè ṣẹlẹ̀ tí gbàgbẹ́ mọ́ sí wà lẹ́nu. Ìtàn fàní abẹ́rẹ́ fún màrí. Dání Àláàlì oníkejì bàbá ṣe ń dúpẹ́ sá lórí pọ̀ sí. Ọlọ́kan òjọ̀ká ọ̀pọ̀ lára yín kò ṣe kàtà bẹ́ẹ̀ sọ̀rọ̀ àpésọ̀nà ẹgbẹ̀rún. Ọ̀nà ẹgbẹ̀rún. Ìdákẹ́jẹ́ yìí ṣe kó ti àjò ilé tó bí ẹ̀yìn gẹ́gà ní ìṣẹ̀dá. Dání Àláàlì oníkejì pa. Ìtàn fàní abẹ́rẹ́ fún màrí. Dání Àláàlì oníkejì bàbá ṣe ń dúpẹ́ sá lórí pọ̀ sí. Tó bá ti wọlé oníkejì pa ìbànújẹ́ rẹ̀ ó ti bẹ̀rẹ̀. Tọ́lọ̀ fún yín tẹ̀sí tọ̀rọ̀ tilẹ̀ òfin tán ló sì fi ń pọ̀ sí. Èdè ló ṣẹ̀wọ̀n tó fẹ́ jà ìdí àná Ọlọ́run ó sì tún bọ̀ wá. Ìtàn fàní abẹ́rẹ́ fún màrí. Dání Àláàlì oníkejì bàbá ṣe ń dúpẹ́ sá lórí pọ̀ sí. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. أجاوب النبي محمد. صلى الله عليه وسلم. أجاوب النبي محمد. صلى الله عليه وسلم. عرفت. نعم. يعني سعدكم الله فينا. ọlọ́pàá sọ̀rọ̀ kí èmi gbogbo wa di ọkàn papọ̀ ẹ̀ka títí bí ọlọ́run. Aṣọ́wó iṣẹ́ déètì ọjọ́ ìwà pẹ̀tù kọ́dún méjì ń bá àlọ́ tí lọ sí kíṣẹ́ẹ̀tì àkókò ọ̀dọ́. A sẹ̀gbúrẹ́tì agbára ọlọ́run láti sẹ̀gbúrẹ́tì 10, 20, 30, 40, 50, 60, 70, 80. Ọ̀pọ̀lọpọ̀ lágbẹ̀bí lọ́dọ̀ ọlọ́run. A gbowó 100 báyìí. Insha Allah. Naam. Àyàní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ànábì náà là ń dà kálọ́dọ̀ àwọn bàbá tí mo bá ń pẹ́ jáde sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ọlọ́pàá sábà ṣèkẹ́ṣèkẹ́ fákìlì àwọn ọ̀pọ̀ aláàtí tó gbọ́ ara wọn. Tó bá rí bẹ́ẹ̀. Àwọn adéjọ́ kà lọ́wọ́ kejì kà á.
dókà náà ẹ̀mí mọ̀kún ìlú dókà báwọn. الطالب عبد المؤمن موسى عبد المؤمن يوسف láti مركز أبو دفينه. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. رب السلام واجب. bó bá kọ̀ bó bá dá mi lóhùn sálámù ẹ̀yà yìí bó bá di lálẹ́ kìyàmá ó dá mi lóhùn ẹ̀. mo kí ìkàlẹ̀ àwọn ẹni ọlọ́run. ana man ana. أفسد الفين أنا أفسد السين بعده لام وتليها ياء وبعد ميم ألف والنون سيكفيكم سليمان فاروق نكجيبا يا شيخ أطال الله عمرك بلا شيء من خطوة الشكاوى ما من وصفتك لو تكفيك أوصافه gbogbo bó tilẹ̀ wù kẹ́nu mi ní tó bó tilẹ̀ wù kí gbogbo èèyàn rí yìí tó yá yìí bàbá kò lè tó ní tí ń bẹ lára yín. أخصك الله علوما لا جدال له فيها الكوارير المنساة في السماء. gbogbo ènìyàn ti ń bàbá àmọ́ èmi náà fún ara mi wọ́n wò pé mo ti máa ń gbádùn bàbá ti pẹ́ kò síbi tí wọ́n ti sọ̀rọ̀ àwọn máa ń fọ́lọ̀ wọn púpọ̀. mo wá wò pé níyà yín náà bẹ́ẹ̀ náà màá máa hun mọ̀rẹ́tẹ́jìlá fún bàbá wa. líyà ounzun أو قلت الدهر ينصت والقرون الخالية إن كنت أتلوى فوق رأسي قافية تنبند قافية الدهر ينصت والقرون الخالية على شيخنا سليمان فاروقي ولكم الجبل لكم العليا لكم الآفاق لكم السماء لكم الآلاء جد تباركتكم يا من له العزة والجبروت. إني لمن بلغ السماء أشتاق إني لمن بلغ السماء أشتاق ولا لقيتم يا شيخنا تبريدا سلني على التبريدا إنه داء الذي لا يبرئ إلا سقما فويها لمن قال إنكم متمردون سوى له جد الجدادد أياتكم السعلاء فطول إلهي أمركم بسلامتي طول إلهي أمركم بسلامتي بجاء رسول العالمين المهببة فطول إلهي أمركم بسلامة بجاء نبي العالمين المهببة. حياكم الله. Kaki baba. Sajani sallallahu alaihi wasallam. Ọba Mọ̀lára Dr. Ala. Wàhálà. Àwọn mẹ́sàgẹ́ kí ẹni ogun kó sì ṣàlékún onímọ̀. Ọlá àti tóbi ọlọ́run. Ọlá àjẹ́ kan sọ ọlọ́run. Ọ̀dà báyìí.
وحب أصحابه نور ببنياني وحب أصحابه نور ببنياني على الإنسان مهتد وحب أصحابه نور بقرآنه وحب أصحابه نور ببنياني النبي محمد صلى الله عليه وسلم nígbà tí a yin ànábì lọ́wọ́ ní àwọn àlùfáà wa wọlé àwọn àlùfáà wa fadilatu الشيخ اللبيب الأربتي abali ọlọmọ sàbẹ̀tò ní ọdún. Àmín. Bákan náà àwọn àlùfáà wa ayé latif látàkìrì bí àtàkùn náà náà ti wà ní àárín wa. Ànábì wa Muhammad òun náà láti wọn ní tó bá rí bẹ́ẹ̀ lọ́dà mọ́dún tá wà yìí. Al-Qarawi bismillah àníjó kàyẹsẹ ìbẹ̀rẹ̀ ọ̀nù ní ti mú mi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Allah. Àkí ìjókòó àwọn àgbàlagbà. Ọlọ́mọ́sà jẹ́ àrí wọn pẹ́ o. Ọlọ́mọ́sà jẹ́ wọn pẹ́ fún wa. Bí gbogbo àwọn jàmáà bá ń kígbe pé àfá aláàyá ló kàn. Ó kan aláàyá lóòótọ́. Àwọn náà ló sì kàn. Ó ti kan aláàyá, ó ti kan aláàyá. Gbogbo èyí tí àfá wa àwọn fún sílẹ̀ kan ní ayé orí ni a ti ń tọrọ orí èyí tẹ́ tọrọ ohun mo bá yín ṣàdúrà bí ọlọ́mọ́sà jọ ọ̀run fún yín. Ọ̀dọ̀ àbá ń kíjì pa ìta kan ní tí orí kan òdí kan lọ́wọ́. Mo sọ bẹ́ẹ̀ bí ọdún mélòó kan sẹ́yìn pé àwọn kan bẹ tí wọn ro kan pé àwọn ogun mọ́tò láyé pé Ọlọ́run ló ń kíjì pa fún wọn. Àwọn kan bẹ tó já sí pé wọn ò kan páwọn lọ Mẹ́kà láyé Ọlọ́run ló ń kíjì pa fún wọn. Àwọn kan bẹ tó já sí pé wọn ò fọkàn sí páwọn ṣe ríire kọ̀ọ̀kan Ọlọ́run sì lọ ọba ń kíjì pa fún wọn. Ó wá ṣe ní láàánú àtúnwá wá àwọn tọ́lọ̀ ń lo àwọn kíjì pa fún wọn tó tún jẹ́ anid. Kò jọ wá lójú Ọlọ́run ti júwe wọn pé innal insana li rabbihi lakanud. Bàbá mi bá rẹ́ni tó jẹ́ kànúdù tó sì jẹ́ ànídù ẹ̀ má fòyà. Ọlọ́run ti parí ọ̀rọ̀ wọn. A máa ṣírú wọn mọ́ sínú àwọn mùnáfìkì. Ọlọ́run sì júwe mùnáfìkì fún wọn ní Al-Qur'an pé innal munafiqina fi darkil asfali minan nar wa lan tajida lahum nasira. Gbogbo ẹni tó wá ní tẹ́sí òtẹ́hùn lọ́rùn. A ṣírú wọn mọ́nu mùnáfìkì ibi tó sì wà nù náà ni wa lan tajida lahum nasira. Ẹni tí ó yẹ wọn kó nù náà wọn à ní rí. Bàbá wọn kíjì pa kálukú rán yín létí ń tẹ́sẹ̀ jẹ́mi náà rán yín létí. Ìta yìí náà láwà tẹ kọrin kan lọ́dún náà ẹ̀rú bàbá tá ń tẹ̀lé yín
kí lórí náà tẹ kọ ni pé ohun tá a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ó ju ìjà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ó ju ìjà lọ. A fẹ́ kọ́lé ọlọ́lá, a fẹ́ ra mọ́tò ọlá. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ó ju ìjà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ó ju ìjà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ó ju ìjà lọ. Abọ́lé ọlọ́lá, afẹ́ra mọ́tò ọ̀nà. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ọba Sheikh Labib, ọba Mufti là ń tẹ̀lé lójú ogun, bá a ti kéré mọ̀ yìí náà náà tẹ̀lé wọn lójú ogun ọ̀hún. Nígbà tí ọba ìní kọ́ lọ, ń fẹ́ sàlàyé rẹ̀ ni. Ìgbà tí ọba Mufti wá bẹ̀rẹ̀ sí kọrin yìí lọ́dún náà, gbogbo àwọn tí kálukú ti múra ń pé à ń lójú ogun ẹ̀rú bà wá, a sì fẹ́ sá padà. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ó ju ìjà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. A fẹ́ kọ́lé ọlọ́lá, a fẹ́ ra mọ́tò ọlá. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ó ju ìjà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ó ju ìjà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. A fẹ́ kọ́lé ọlọ́lá, a fẹ́ ra mọ́tò ọlá. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. ó ju ìjà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó ju ìjà lọ. Ìgbà tí mo lánàá kọrin yìí, ẹ̀rù bà wá tí a wà lẹ́yìn wọn. Nínú àwọn tó kéré tó wà lójú ogun mo wà ń bẹ̀. Bí wò bá síbẹ̀ mọ́ra rẹ̀, ó wà ń bẹ̀. Ẹni tí yẹn bá nífẹ̀ẹ́, man kanati ni'matuhu wasiba, kana ta'atuhu wajiba. Ta'atuhu ló tẹ̀lé mi, ló mú mi tẹ̀lé yín. Níjọ́ náà wá kọrin ìwọ̀n ẹ̀rú bá kálukú pé ní à ń tẹ̀lé lójú ogun, òun ló ti kọrin pé níta gbé kalẹ̀ jù ìjà lọ yìí, ṣé èpè wọn fẹ́ ṣẹ́gun. Àwọn wà lójú ogun òun, a gbọ́ pé wọ́n nà wá, a sì gbọ́ pa wíìnì. Ogun dàrú mọ́ wa lójú. Nígbà tó gun dàrú mọ́ wa lójú, àwọn Mufti bẹ̀rẹ̀ wòlímọ̀ fáwọn ọmọ, wọ́n ṣe wòlímọ̀ fọ́mọ. Dèdè bẹ́ẹ̀ ni kò ti ṣe wòlímọ̀ tó, àwọn Mufti ẹ ṣe wòlímọ̀ ń jọ náà. Àwa tá a wà lẹ́yìn ń fura kó la pé níta gbé kalẹ̀ jù ìjà lọ ń tòótọ́. Lẹ́yìn eléyìí hun, mọ́tò ń lọ wájú, ṣèrí ń tẹ̀lé. Ó bá jòjì lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn, wọ́n ní kí lélẹ́yìí tún gbédè yìí, àwọn Mufti ọkọ̀ ó bọ́ sájòjì lọ́dọ̀ yín ni. Àwa tó rí i pé níta gbé kalẹ̀ jù ìjà lọ lóòótọ́. Ìwà ń bọ̀, Mufti wa tẹ̀lé. Ìgbà tí Mufti wa tẹ̀lé, orí wa kọ́ àwọn ọ̀tá, orí kọ́ta. Àwọn tá a tẹ̀lé àbá lójú ogun, kálukú wa ń sọ fún wọn pé orin tó ga kan jò ní pé níta gbé kalẹ̀ jù ìjà lọ, àti ìrìbá ìkójú ìjà lọ lóòótọ́. Àwa rò pé ó ti tán ni, kálukú fọkàn sí pé ẹja máa lè mú mi sí. Ẹni tí ń lídìí ogun tí ò fẹ́ jẹ́ kí wọ́n gbafẹ́ lọ́wọ́ òun rí pé ogun ò tí ì tán. Òun wà lójú ogun, ON wa tẹ̀lé ẹ̀gbọ́n náà tóbi. ON ti wá tẹ̀lé, orí wa kọ́ kálukú, orí kwara lé, orí kwara oko. Bó ti wá tẹ̀lé òun náà, wọ́n á fẹ́ ràn yín létí àyà kan tẹ̀ máa ń kà fún wa pé wa'iddu lahum mastata'tum min quwwatin wa min ribatil khayli. Bàbá ọ̀tọ̀ ò tí ì tán. Wa'iddu lahum mastata'tum min quwwatin wa min ribatil khayli. Min quwwatin lọ́lọ́run wí, gbogbo ntẹ́ bá rí kàkún. Min quwwatin wa min ribatil khayli. Turhibuna bihi aduwallahi wa aduwwakum. Turhibuna bihi aduwallahi. Àwọn kan bẹ tí wọ́n ní ogun, wọ́n ní tọ́lọ́wọ́n ò ní sẹ́, ẹ fi jagun eléhun wa aduwwakum. Mufti ìgbà tá a bá tún sọ fún yín pé lọ́tà ẹ jagun eléhun náà. Wa akharina min dunihim. Àwọn kan bẹ tó yẹ kí wọ́n yé sọ̀tọ̀ Ọlọ́run, wọn ò sì tọ́ta tí yín náà wọn ò farahàn yín, wọ́n sì ń jẹ lábẹ́ yín. Wa akharina min dunihim la ta'lamunahum. Bọ́lá ti bùn yín lẹ́bùn tó ẹ̀ ní mọ̀ wọ́n, ṣùgbọ́n Allahu, Ọlọ́run tó dá yín tó dá wọn, ya'lamuhum, ó mọ gbogbo wọn. Wa ma tunfiqu min khairin fi sabilillahi. Mọ́kàtẹ́ fàlàyà fi sabilillahi. Mọ́tò tẹ̀bi tẹ̀lé fi sabilillahi. Ẹni tí ó tún gba Mákà yín àyín tí ò tí mọ̀ fi sabilillahi. Yuwaffa ilaykum wa antum la tuslamun. Gbogbo jẹ̀mẹ́ máa pé
ó ní kí ìjì pa Mìsíkínù. ẹ bá bẹ́ẹ̀ bàbá yìí tó kú wa bẹ́ẹ̀ pé ó ní kí ìjì pa Mìsíkínù. Malubandiri ó ní kí ìjì pa Mìsíkínù. 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 dání wàwá sí fìyàmá ní haka masayahu dání wàwá sí fìyàmá ní haka masayahu zaka Suleimanu fil Qur'ani yutilahu zaka Suleimanu fil Qur'ani yutilahu ó ní kí ìjì pa ó ní kí ìjì pa Mìsíkínù. bàbá mú fútí Mìsíkínù. bàbá mú fútí Mìsíkínù. ó ní kí ìjì pa Mìsíkínù. wá Suleimanu misikinu ila rabbihi wá Suleimanu misikinu ila rabbihi ibùnú lè fárúkì farahamanu asimahu ibùnú lè fárúkì farahamanu asimahu ó ní kí ìjì pa Mìsíkínù. ó ní kí ìjì pa Mìsíkínù. bàbá mú fútí Mìsíkínù. ó ní kí ìjì pa Mìsíkínù. lẹ́yìn Suleimanu fárúkùn wàdà sùkìrún lẹ́yìn Suleimanu fárúkùn wàdà sùkìrún fi súratil anbiya shibun wa akawu fi súratil anbiya shibun wa akawu ó ní kí ìjì pa ó ní kí ìjì pa. Tashaba fi risala thumma fil mulki lam tashaba fi risala thumma fil mulki lam yujadi ma fi la li hadha ina kisinahu man qala lil amri kun fayakunu bi quwwatin uluhiyatin rabbuna rahmanu a'tahu ó ní kí ìjì pa ó ní kí ìjì pa bàbá mú fútí bàbá mú fútí bàbá mú fútí lágbára káláwù fi màkánà yá sojú lágbára káláwù fi màkánà yá sojú. Adido. La barakallahu fima kana yasudu. La barakallahu fima kana yasudu. La barakallahu fima kana yasudu. Mufuti. La barakallahu fima kana yasudu. Bí ìjọba ti pọ̀ jù, ó mú pọ̀ ìjámú mú fúradú àlò ìjámú wì. La barakallahu fima kana yasudu. La barakallahu fima kana yasudu. La barakallahu fima kana yasudu. Kí ló fẹ́ bínú àwa yìí sí? Kí ló ṣe fún yín? Kí ni wọ́n gbé gbá yín? La barakallahu fima kana yasudu. Alikun tata sudu man alahu maulana. Alikun tata sudu man alahu maulana. Ó ní kí ìjì pa. Ó ní kí ìjì pa. Ó ní kí ìjì pa. La barakallahu fima kana yasudu. La barakallahu fima
كان يسده لبارك الله فيما كان يسده ألكنت تسد من على مولاه ألكنت تسد من على مولاه أوني كيجبا أوني كيجبا أقرامتا 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 Irada, Baba Irada, Baba Irada, ohun tí a gbé kalẹ̀ ó jù dà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó jù dà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó jù dà lọ. Ohun tí a gbé kalẹ̀ ó jù dà lọ. A fẹ́ kọ́lé ọlọ́lá, a fẹ́ ra mọ́tò ọlá. Ohun tí a gbé kalẹ̀ ojú dà lọ. Ohun tí a gbé kalẹ̀ ojú dà lọ. Ohun tí a gbé kalẹ̀ ojú dà lọ. A fẹ́ kọ́lé ọlọ́lá. Ohun tí a gbé kalẹ̀ ojú dà lọ. Ohun tí a gbé kalẹ̀ ojú dà lọ. Ohun tí ẹ gbé kalẹ̀ ó jù dà lọ. Ẹ lè kọ́ tirẹ̀ sí Facebook. Ẹ kọ́ tirẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kò ní sọ̀rọ̀. Kò ní sọ nǹkankan, mufti ò ní sọ nǹkankan. Ẹ kọ́ tirẹ̀ jù bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ lórí kò ní sọ̀rọ̀. Alájàdí, ohun tí ẹ gbé kalẹ̀ ó jù dà lọ. Ohun tí ẹ gbé kalẹ̀ ó jù dà lọ. Ẹ fẹ́ kọ́lé ọlọ́lá, ẹ fẹ́ ra mọ́tò ọlá. Ohun tí ẹ gbé kalẹ̀ ó jù dà lọ. تجسد في أثناء بردته شيخ تجسد في أثناء بردته كيس وليس وإعطاء وإرمان مقدم في المال ذكر أبدا أما يقدم باسم الله عنوان أما يقدم باسم الله عنوان شيخ تجسد في أثناء بردته شيخ تجسد في أثناء بردته كيس وليس وإعطاء وإرمان مقدم في المال ذكر أبدا أما يقدم باسم الله عنوان أما يقدم باسم الله عنوان. Ọ̀rọ̀ lọ sọ fún wa lẹ́sìn ọdún àìbú làwọn mẹ́sítà tó mẹ́kún wà tẹ́. Àṣẹ mẹ́kún wà tí tó ń mú wa ní lábára kí láwùú bí máa kára yá sódò. Wọ́n bá ń wí. Lábára kí láwùú bí máa kára yá sódò. Bẹ́ẹ̀ bá ní ẹjẹ́ sí fún wọn dá láyé ọlọ́run ní tẹ́tí ọ̀dá. Ọlọ́run ti ṣe yídà ní bẹ́lú ní inú kò sí ìgbà ní. Ọlọ́run sì ti ṣèlérí fún àwọn àpò òun ní dáwọ́ bí ti ṣe fọwọ́ ìlú tó ti lọ sí fọwọ́ àrùn. Wàhálà làwọn mọ́sítà tó mẹ́kún wà tẹ́. Barakallahu fima kana yasudukum. We don't care.
ọlọ́run mọ́tà jáde bàbá mọ̀lára aṣíwòsàn ìpọ́n faruk ẹ̀mísírìbìlá ọlọ́run mọ́tà jáde yìí pẹ́ ọlọ́run àti tóbi ọlọ́run wọ́n bá rí bẹ́ẹ̀ àtún parabọ̀ wà lè mọ́dún àmọ́ kájọ́ kẹlì mọ́tò ẹ̀ wọ́n ti bá ń parí ẹ̀ kókó ti ní kẹlì mọ́tò wọ́n ti ní kẹlì mọ́tò wọ́n ti bá ń parí àwọn ẹ̀yẹ ti mọ́ kéwù gbọ́n. àbáwá ní ká gbọ́ látọ̀dọ̀ àwọn àlùfáà wa Fadilati Sheikh al-Imam صاحب القرآن المؤلف لكتاب أما صاحب القرآن أما بواسع كلمة وجيسة. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما حق والخاتم لما سبق صلى الله عليه وسلم ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله حق قدره ومقداره العظيم. صلى الله عليه وسلم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. atúndúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kọ́lọ́n kó mú bá nábì ń ṣe Ọlọ́run ní kọ́lọ́ Mádínà. sallallahu alayhi wa sallam. àtàwọn aráàlú ànábì. sallallahu alayhi wa sallam. àtàwọn sábẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. àtàwọn tí wọ́n tẹ̀lé ànábì títí dijọ́ ẹ̀san. sallallahu alayhi wa sallam. kí ìkẹ́ náà wá sàn délẹ̀ kó bẹ́ẹ̀ látòrí àwọn sàhábà kó sàn dé lọ́rin kó bẹ́ẹ̀ látòrí àfa àgbà Sheikh Alim. rahimahullahu ta'ala. àtàwọn àtàrọmọdọ́mọ wọn. rahimahumullahu ta'ala. Tajul Adam Tajul Mu'min. rahimahumullahu ta'ala. bàbá wa Àgbàlagbàjì. rahimahullahu ta'ala. Sheikh Kamal Sheikh Adam. rahimahumullahu ta'ala. àti gbogbo àwọn bàbá látòkè dókè bisimilayi kuli wàllá. naam mo kí ìjókòó àwọn àgbàlagbà mo kí àyà àlùbáríkà yìí mo kí àbáwá àgbà lọ́mọdá bí àbáwá ìjọba ti ní ká máa pè wọ́n nù pé bàbá wa àgbà lọ́mọdá. adamallahu hayatahu. ọlọ́run kó jẹ́ ká rí i pé mo kí Sheikh Labib. adamallahu hayatahu. Ayakumullah. mo kí bàbá wa Àgbàlá Kẹ́hìndé. adamallahu hayatahu. mo kí nìkọ́ba PRO Markaz àtàwọn bàbá tàbílẹ̀gbẹ̀ wọn mo wá kí ẹni tí ọlọ́run kó gbó wá sí abẹ́ ìbòjì wọn Mufti Diyar. adamallahu dawlatahu. ẹni tí gbogbo wa ń jẹ́ àlùbáríkà wọn lásìkò yìí. adamallahu fadilatahu. ọlọ́run jẹ́ mi ogun ọlọ́run nípa lẹ́yìn bàbá. àmín. ọlọ́sẹ̀ dáadáa tẹ̀ ń ṣe àtàníyàn tẹ̀ ní dáadáa lórí ẹ̀. àmín. ẹ dákun torí ọlọ́run ánàláwù tí lórí mọ́kìsà. Yakumullah. ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní òní a ti darí ibi tá a ti lọ bẹ̀rẹ̀ jímọ̀ fún wọn adé asùn a ti sùn gbàgbé ìjókòó yìí àfa Yasin náà mi létí náà pè mí pé ẹ̀kẹ́ ti débì. Yakumullah. ọlọ́run jẹ́ Yasin ní mà padà sí ibú láíláí. àmín. naam èyí tí ń dààmú èmi látijọ́ yìí ó ń lọ́rọ̀ ẹ̀sìn yìí ọ̀rọ̀ síláàmù yìí kò jẹ́ kí á lè sùn kò jẹ́ kí á lè wo. Yakumullah. ẹni tó bá mọ tí ń ṣe tó mọ ibi tí tó ti bára ẹ̀ tó sì mọ tí ọjọ́ ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí àti tí ìgbà ń wí pẹ̀lú òrùn tó yọ yìí wàláhì ó yẹ kọ́rọ̀ síláàmù máa dùn. Ayakumullah. ọ̀rọ̀ tí Abdul Muttalib sọ yìí pé inna lil bayti rabban yahmi ẹ̀sìn ọlọ́run ló ní òun ní sì mójútó ẹ̀sìn rẹ̀
ẹnìkan ò lè bá mójútó àfẹnjí ó bá tàtàrà ẹ̀sìn nàró sókè. Ìwọ náà wá gbìyànjú báwo ló ti nàró sókè látara ẹ̀sìn, báwo ni ẹ̀sìn ò sí ní kú mẹ́ẹ̀ lára. Bí tí mo ń bọ̀ nìyẹn o. Bàbá wa àgbà Mufti Diyar. Àwọn ni rọ́mùzù ṣáádà lórí ọ̀rọ̀ tí Sheikh Adam sọ. Ọlọ́run kò lékún kí àbẹ́gbẹ̀lá gẹ́gẹ́. Àbẹ́gbẹ̀lá gẹ́gẹ́ ti sọ̀rọ̀ kalẹ̀, wọ́n ti bì sínú ìwé, wọ́n ti bì gan. Gbogbo àwọn tó bá lè mọ̀ nǹkan kà, tó bá lè mọ̀ nǹkan wò, ni wọ́n á máa rí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ 40 ọdún 60 ọdún. Ọ̀rọ̀ tó ti wá sọ kalẹ̀ yìí, àti ẹni tí ó dé, tí ó wà pọ̀ bá ká ọ̀rọ̀ náà, tí ó ṣiṣẹ́ tọ ọ̀rọ̀ náà, àti Mufti ni. Bàbá àgbàlá gẹ́gẹ́ sọ yí pé nahnu nuwasilu al-juhuda wal-jihada ila ihadati ad-dini ila ihadati al-islam dinan wa dawla. Fa innahu hiya allati hiya al-hal huwa al-hal li mu'alajati mushkilatina al-haliya. Wọ́n bí àgbàlá gẹ́gẹ́ sọ̀rọ̀ ń kalẹ̀, wọ́n ní àwa tẹ́rí yìí àti gbé àti wọ́ nuwasilu al-juhuda. Má jẹ́ kí ìyànjú ẹ pé, má jẹ́ kí ìyànjú rẹ sùn. Bó ti ṣe tó fi nàró ìsìláàmù yìí ní ọ̀dẹ̀dẹ̀ rẹ. Bó ti ṣe tí ìsìláàmù yìí tí ò ní mẹ́hẹ, tí ó sì ò ní ta ọ́ tó ò ní tálákà tó ò ní rágó. Gbìyànjú ẹ̀. Mínà lè fàrìkì. Bẹ̀rẹ̀ látòrí ìwọ nìkan tó kọjá sára ìyàwó àtọmọ ẹ. Kẹ́ kúrò lẹ́ni tí ń wá tẹ́ jẹ. Kẹ́ kúrò lẹ́ni tí ẹ mọ̀ wá tẹ́ wọ̀ tẹ́ nà tẹ́ lò. Gbìyànjú ẹ̀. Wọ́n mi lè fẹ́ bí ilẹ̀ bí à tó bá kó fẹ́dù tán bọ́ sí bí à environment àdúgbò rẹ kó máa bọ̀ kílẹ̀ máa rọ́ gbìyànjú sáré débẹ̀ rìn débẹ̀. Gbìyànjú wá sì kí bèrè Ọlọ́run kó ta lọ́rẹ̀ ọ̀nà ọ̀rọ̀ aláàyè tọ̀yíbàn. Wọ́n mi lè fẹ́ bí ilẹ̀ ní mujtama tó bá wá ṣe sàá tó kúrò ní àsìkí tiwọn nìkan. Ìntẹ́ ló ti ní lé. Tẹ̀síwájú díẹ̀. Ó bọ̀ sí bíyà àdúgbò yín wọ́n mọ̀ jàǹfààní lára rẹ̀ ó di méjì. Wà mí nàlẹ́ bíyà ilẹ̀ mujtama láti àdúgbò yín yẹn ó wà gbé pẹ́ẹ́lí. Ó upgrade. Ó wà di mujtama gbogbo àwùjọ tó bá dé ọ̀rọ̀ ni tí wọ́n béèrè mọ́kà ó fún wọn. Wọ́n béèrè dọ́là ó fún wọn. Ó di méjì. Ó wà ní wà mí nàlẹ́ mujtama ilẹ̀ kaul. Tó bá ti wá sọ̀rọ̀ bá ti wá sànù rẹ̀ tó bá ti kẹ́ ọ tó nàró rẹ̀ tó jásí pé gbogbo àgbáyé ní bùkátà rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ di èèyàn nù. Ìwọ wa ni wọ́n máa sọ yí pé ayyada Allahu islam bika wa ayyada islam wa ayyada bil islam. Ọlọ́run fi ẹ́ nàró ẹ̀sìn ó fi ẹ̀sìn nàró rẹ̀. Àbáláyé gé wá ní pé nuwasilu al-juhuda máa gbìyànjú mọ́sùn jí mọ́sùn. Ìlà ìhádẹ́tì Islam dínà wa dawla dá ẹ̀sìn padà sí bó ti wà tẹ́lẹ̀. Dá ìsìláàmù padà sí bó ti wà tẹ́lẹ̀. Dínà kó máa jẹ́ ẹ̀sìn táàfin rí àlìkíyámà. Wa dawla kó sì máa jẹ́ ẹ̀sìn táàfin ní tààpùtà láyé táàfin ní ọwọ́ àtàjẹ káàkiri. Mo ẹgbẹ́ ọ̀rọ̀ ti sẹ́lẹ̀mù sọ̀kalẹ̀ tipẹ́tipẹ́. Ọ̀rọ̀ tó ti sọ̀kalẹ̀ tipẹ́tipẹ́ ní ìran létí mu. Ila i'adati dini dina wa dawlatan. Báwo ni wàá ti sọ ẹ̀sìn di dina wa dawla tó lẹ́ pé ìwọ gẹ́gẹ́ fúnra ìjọba ni ọ́. Ya Allah. Ìwọ gẹ́gẹ́ fúnra dina wa dawla bí wọ́n bá jẹ ìgbésẹ̀ kan nínú àwọn ìgbésẹ̀ nínú àwọn ètò ayé wọn tí wọ́n bá ṣe pírẹsidẹ́ǹtì wálẹ̀ gómìnà de kansilọ kó jásí pé tó bá fọwọ́ kún yóò wọlé. Ibi tó bá wà ọlọ́run wà gbìyànjú àti sáyé débẹ̀ kì í ṣe ìjà ló kàn kì í ṣe ká máa bọ́ aṣọ lọ́rùn ara wa ló kàn. Àwọn kìrìsìtẹ́nì wọ́n ti rìn wọ́n ti lọ jìnnà nínú ètò ayé ní wọn ò ti gbọ́ ti mọ̀ yí pé tó ẹni tó wá wo ọlọ́run ni ó bò lọ́rùn nú àwọn àmọ́ ayé yìí àwọn wọ́n wá ayé gan o. Ẹ dákọ̀ kìrìsìtẹ́nì ládùúgbò yín Gabriel Michael Sikilu tí wọ́n ń wáṣẹ́ káàkiri tí èjì ìdíṣẹ́ lásìkò. Tí wọ́n ní pé ayé ti dorí kodò ṣáádà sànàwíyà jànàíyà kò tó oníṣẹ́ ìjọba mọ́
àárín àwọn mùsùlùmí ló kù sí o àwọn kírísítẹ́nì bí ẹ bá ti parí jáàmì àlọ́dọ̀ wọn náà ti ṣètò ọ̀nà tó ti rí sẹ́kalẹ̀ èyí mú ẹ̀kọ́ mú lọ́wọ́ dáadáa pé ìyà ń jẹ ìsìláàmù ọ̀nà títí ń dà jẹ́ àwọn olóyè àwọn onímọ̀ yìí wọ́n mọ̀ ẹ̀yin àfa ẹ wá gbìyànjú àti báwo ti nàró ẹnìkan nù yín bó ti nàró mufti wa yìí tí wọ́n wá ṣe ìhádàtì Islam wọ́n dá ẹ̀sìn padà di dínú wàdáwùdà àwa ni àfa tẹ bá fẹ́ rí ọ̀dọ̀ Ọlọ́run wọ̀ ọ̀dọ̀ wa lẹ́ẹ̀tì rí ẹ bá tó fẹ́ rí ayé wọ̀ bá fẹ́ rí ayé tó bá rí owó tó fẹ́ kọ́lọ́n kó sànú ẹ̀ ní ọ̀nà ẹ̀tọ́ lọ́ọ́rí mufti. abalagege ni kò àmọ́ lánàá kẹ́ ìrùkúra ha ní ọwọ́ àyíkímọ́tì wà náà kí lùkù ní hadisi àti ní rusuli wà máa lánàá kẹ́ ìrùkúra ní ọwọ́ àyíkímọ́tì. ṣé wọ́n dẹ́mu ní kẹ́yìn àfa ọ̀rọ̀ yóò ṣèwájú kẹ́ ẹ mọ́ gbantáwọn ẹni àná ti ṣe jẹ́ lọ kẹ́ ẹ mọ́ búra yín ó yẹ kí á ní lájúrẹ̀ kan nínú ẹ̀sìn yìí èmi àti ṣẹ́kọ̀ọ́ àjùmọ̀ ẹ̀dọ́ sọ nísìn ó yẹ ká ní lájúrẹ̀ kan nílọrin yìí ní tí Ìlọrin bá ti ṣe yóò kárí Ọ̀ṣun state yóò kárí Lagos state yóò kárí Ọ̀yọ́ state àwa ni wọ́n ń wò ní kíbla ìntàbá ti ṣe àwa ní fi ń kọ́ṣe ó yẹ ká ní kọ́mítì kan láwọn ẹ̀kásí yà kò ní jẹ́mọ̀ kàsí wọ̀lá àdàbí yà kò ní jẹ́dàbí wọ̀lá àzùmọ̀dí yà kò ní jọ́láwà ní tí ó jẹ́ lẹ́yìn tó pẹ̀sẹ̀ yìí wà insaf tí ó jẹ́ kọ́mítì alátúnṣe tẹ́nìkan bá ti ṣe ọ̀rọ̀ sọ á dá lákẹ́ tí ò bá dákẹ́ á sì fìyà jẹ. aníjẹnu Islam àwọn àgbàlagbà lánàá àwọn ò mọ bọ́sọ̀ lọ́rùn ara wọn nǹkan tí wọ́n ń ṣe Islam làwọn máa ń sun ẹkún rẹ̀ ọlọ́run kẹ́ ẹ̀ bá gbàlá gẹ́gẹ́ ní ọdún tí wọ́n gba Kudus ọdún tí wọ́n gba Jerusalem tí wọ́n ní pé káwọn mùsùlùmí kankan dára ara wọn o látòní lọ kìrìsìtẹ́nì ti gbàjọba o ní Kudus ṣẹlẹ̀ wọn kó gbogbo àwọn ọmọ jọ gbogbo àwọn tó jà fáàgbà wa lónìí wọ́n jẹ́ ọmọ ńjọ́ náà ṣẹlẹ̀ wọn kọ ìwé pélébé kan àwọn akọ sí pé èdè tí ó yẹ kó wá tí ó yẹ gbogbo èèyàn ṣẹlẹ̀ wọn ni látòní lọ kò sí ájì Kudus mọ́ ẹ wò kan wọn kálukú àfa àwọn yẹn ń ṣe mùsọ̀hárà àwọn yẹn ń ṣe mùsọ̀hárà wọn wá ń fi ẹ̀hónú hàn gbogbo ọmọ tó wá tún jáde pẹ̀lú búrú lẹ́kọ̀ọ́ láti òní lọ o kò sí ájì Kudus mọ́ kí ni túmọ̀ ẹ̀ ìyẹn ni pé yíjọ́hún gbogbo ẹni tó bá lọ Mọ́kà tí wọ́n ń darí bọ̀ yóò wá darí sí Jerusalem kó tó wá padà wá sí Nàìjíríà tó bá wá dé wọ́n á mọ̀ pé ní Alhaji Kudus ìyẹn ni pé Alhaji tó lọ Mọ́kà tó tó lọ Jerusalem láti jọ́ náà ẹ wo wàhálà tí ẹlẹ́mu ṣe ṣẹlẹ́mu fi hayé wọ́n fi hayé yí pé ẹ̀sìn yìí ni ẹjọ́ mú láyà wa bá ti nàró ẹ̀sìn ni ẹjẹ́ amójútó àbágbàlagbà jẹ́ àgbà àsìkò tó ń ṣe tiwọn àwọn náà wá ṣe tiwọn àwọn náà wá kó gbogbo ọmọjọ látàrí gbàmí àti Ìbàdàn wọ́n wá ń pè Ọlọ́run kó paná Adébọ̀rẹ́ aláwùrà báwa gbé Ìsìlámù ga àwa tá à ń ṣe Ìsìlámù kà sí ìmọ̀ Ọlọ́run kó paná Adébọ̀rẹ́ aláwùrà báwa gbé Ìsìlámù ga àwa tá à ń ṣe Ìsìlámù kà sí ìmọ̀ ga. Tẹ́ ń sọ fún ọ ogun mẹ́ta kan bẹ tí a gbọ́dọ̀ ṣẹ́gun tí a bá fẹ́ láṣeyọrí tí a tẹ̀síwájú. Ogun mẹ́ta ni ó ń bá ìsìlámù fàjà ó ń bá tún ìsìlámù gan. Àkọ́kọ́ muharabatul kufur kápá náà à ń gbẹ́bọ sórí ìta kápá rẹ̀. À ń ṣèpèsè à ń ṣètùtù gbogbo ara àdáta ìwúlò yìí náà ti wù. Àkọ́kọ́ nù tábà pa ní eléyìí ń ta jagun ẹ̀ ó kú muharabatul jahl kápá náà ìmọ̀ kan àwọn aláìmọ̀kan ló pọ̀ lórí social media ẹ sọ àfọwọ́ social media tó dúró mímọ̀ láti yọ ọ̀hún sí àfọwọ́ ibùdókò mẹ́ ẹ sọ àfọwọ́ social media tó jẹ́ onímọ̀. Muharabatul jahali. Ó di méjì àkọ́kọ́ ẹ parí ẹbọ ẹ̀kejì ẹ pa náà ìmọ̀kan ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ni muharabatul fakir kápá náà òsì yìí pọ̀. Muharabatul fakiri. Àwọn kìrìsìtẹ́nì kan bẹ̀rẹ̀ kọ́ mẹ́wọ̀n
ní ẹgbẹ́ hòtẹ́ẹ̀lì tí mo sùn kalẹ̀ sí ní wàásù tí mo lọ ń jẹ sáwọn ojú àná yìí. ní wọn máa ń kí mi dáadáa tó bá ti lọ sí wàásù ládùúgbò òun ní mo ń tọ́jú wa ní mo ń ṣe dáadáa sí wa. ó wá jòkó tì mí ó gbé báìbù rẹ̀ lọ́wọ́. ní wọn bá mi ṣe fàǹfà kan nípa ọ̀rọ̀ kìrìsìtẹ́nì àtọ̀rọ̀ mùsùlùmí. ó wá fẹ́ wá màálù ṣàhádà nú ẹ̀rí rẹ̀ láti fi hàn yí pé ìsìláàmù yìí ni ẹ̀sìn gbogbo àwọn ànábì Ọlọ́run tó síwájú. mo ti sí báìbù báyìí 50 naira ó wá fi dẹ́bẹ̀ bùlá ni wàsó ó wá fi wàsó dẹ́bẹ̀ bùlá ni mo ní à ẹ tún fowó sínú bíbélì ni ó ní bẹ́ẹ̀ ni àfa ó ní owó tó wọn dá ní sunday nu òun ò gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì níjọ́ sunday kó wọn dá wàsó ó ti di ọ̀ràn yẹn nọ́mbà túláàsì ní kéṣe nọ́mbà fẹ́. ẹ wá wo mọ́sálásí kọ̀ọ̀kan àti jẹ̀mọ́ tó wọn kó síbẹ̀ tá a bá fẹ́ sógun òṣì tá a fẹ́ lé òṣì lọ nínú Islam ẹ jẹ́ ká ṣe lọ́rùn lórí kó wá wa ìwọ náà mú lọ́rùn yẹn ní gbogbo jùmọ̀jùmọ̀ tí wọ́n sì jáde lọ́wọ́ ọba lórí yìí ẹ ṣe ṣe wù lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. mọ́sálásí jímọ̀ ọba lórí àti gbogbo mọ́ jímọ̀ ti gbẹ́ lọ́rin tí a bá bẹ̀rẹ̀ sí ní ṣètò bẹ́ẹ̀ pé gbogbo owó tó bá lọ kírun mọ́sálásí kọ̀ọ̀kan bó ṣe wàsó bó ṣe mú márùn mọ́ ní bàdà gbà tó bá da àwọn tó ń bẹ di akápò káwọn náà bẹ̀rù Ọlọ́run káwọn jà pé wọ́n mọ̀ ẹnu sálẹ̀ káwọn ní gọ́ọ̀mù lọ́wọ́ tó bá da ẹ wá sí bẹ́ẹ̀ láàrin ọdún méjì mẹ́ta Islam ó ti jẹ́ dínú mustakilu ẹ̀sìn tó tó nǹkan ara rẹ̀ ṣe tó bá fẹ́ yan chairman local government ó lè dá yan láì nídìí olóṣèlú tó bá fẹ́ yan gómìnà ó lè dá yan láì nídìí olóṣèlú tó bá fẹ́ yan president ibi tó bá dúró sí ọlọ́wọ́ wà. Ihadatul Islam báwo láti dá ẹ̀sìn padà dínà tí ó jẹ́ ẹ̀sìn tá a fi tọ́lọ́hún ṣe wàdáwùlà tí ó sì jẹ́ ẹ̀sìn tá a fi dúró ní àdádúró nínú ayé tí wọn ò ní sọ páfọ olòṣì ní bàbá mufti wa ní alákọ̀ọ́kọ́ nínú àfa gbogbo ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ káàró òjíire ṣe báwo àwọn alágbára wa jà àfa àgbo ọláyìí tó parí mọ̀jìsírì rẹ̀ mọ́sítà ẹ̀ ní Sókótó ó wá mú tíra kan fún ìjọ ni wọ́n ń ka tíra náà àfa ilẹ̀ Haúsá kan àgbà àfa ni wọ́n ń kọ́ síbẹ̀ yìí pé wàlá ẹ̀ bá fi Yorùbá síwá àánádì ìnáhùn. كدين النصارى لا كدين محمد. ẹ wo Islam ta fẹ́ ràn lọ́wọ́ àwọn Haúsá wọn ò gbà kọ́ àlámọ́tọ́ lọ́hùn ṣe jù wọn ò gbà pé àwà lórí ojú ọ̀nà àwọn Haúsá títí nìsín wọ́n gbà pé bá a ti wù ká kírun tó bó ti lè wù ká gbààwẹ̀ tó àti ìṣẹ̀wọ̀sìn tọ́lọ́hùn a sì ń ṣe ìkọ́ṣe pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì lákàdí ni Muhammad pé bá Ànábì ti gbé wa kọ́ là ń ṣe yìí àwọn aláṣẹ wà láàrin láti lè yí lọ báyìí àwọn là ń pè àwọn èèyàn sínú Islam ẹ wá wo bàbá mufti Ọlọ́run wá tí wọ́n ti rámùsù àlà àpèjúwe ńlá tó bá ń wá ìmọ̀ wọ́n jágun ẹ̀ wọ́n ṣẹ́gun ẹ̀ wọ́n ní mímọ̀ muharabatul faqr tó bá ń wá àásìkí muharabatul jahl wọ́n jágun ẹ̀ wọ́n ṣẹ́gun ẹ̀ ó di méjì muharabatul kufri. gbogbo tí ń jẹ́ kẹfẹ́ yìí ibi tí mo ti bá yọ sí báyìí wọ́n bìlà ni ó parẹ́ yẹn tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi tí wàá dorin yàrá mufti àdúrà yẹn ọ̀rọ̀ yín gbà irú àdúrà òde ìbá ti á ṣe fún yín lónìí báyìí. bàbá mufti ẹ̀mí gúngùn bìtà náà bí inú ha èmi ò tọrọ ẹ̀mí gùn fún yín ni a ní ìdí ẹ̀mí púpọ̀ aláàfíà bìtà náà bí Musa. ẹ̀mí gígùn bìtà náà bínú ha o àlàáfíà bìtà náà bí Musa orí ayé ọ̀run bíi ti Muhammad lábèrè fún bàbá Mufti bìtà náà bínú ẹ̀jẹ̀ bẹ́sọ̀ bí ẹ̀ bọ́ sí àti ìtẹ̀mí ni ẹ̀ sì bí ààrẹ Èkó bá ṣe ń ṣe ní àmọ́ ní Èkó àmọ́ níbẹ̀ ni ẹ̀sùn bí dáadáa bọ́sẹ̀ bẹ́ẹ̀ gbáyìí. Nígbà ọ̀sán ni màá ká ni. Ẹ̀mí gígùn bìtà náà bí Nuha. Àlàáfíà bìtà náà bí Musa. Orí ayé ọ̀run bíi ti Muhammad lábèrè fún àwọn bàbá wa. Ẹ̀mí gígùn bìtà náà bí Nuha. Bìtà náà bí Musa.
موسى àlàáfíà bíta nẹ́bí Musa bí ti Muhammad làbèrè fún àwọn bàbá wa. Àdánù fún ti ànímọ́lẹ̀ wa. ànímọ́lẹ̀ wa. Bàbá mú fún ti ànímọ́lẹ̀ wa. ànímọ́lẹ̀ wa. Bàbá mú fún ti ànímọ́lẹ̀ wa. ànímọ́lẹ̀ wa. Ẹ̀mí gígùn bíta nẹ́bí Nuha. Àlàáfíà bíta nẹ́bí Musa. Gbogbo ẹ̀mí ẹ̀sìn bíi ti Muhammad. Orí ayé ọ̀run bíi ti Muhammad. Ládèrè fún bàbá mú fún ti wá. Ìgbìmọ̀ bíta nẹ́bí Nuha. Ìyá àmọ́ ní Muhammad ọmọ ìbọ̀kà. Orí ayé ọ̀run Bíi ti Muhammad. Ládèrè fún àwọn bàbá wa. Ẹ̀yin gígùn bíta nẹ́bí Nuha. Ìyá wa àmọ́ ní ìyá àlùbọ́ríkà ìyá rẹ̀ ìyá àdùnnú. Ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà lọ́rin. Ọlọ́run ní pa lẹ́yìn yín. Ọlọ́run ní dayé lẹ́bi. Gbogbo èso yín Ọlọ́run ní dẹ̀fẹ̀ dayé lẹ́bi gbogbo wọn. Ẹ sì tiri wọn. Ọlọ́run àfàwájú Ọlọ́run. Ọlọ́dúnwó tí ìtẹ́gbó ti ọkọ yín. Ẹ̀mí gígùn bíta nẹ́bí Nuha. Àlàáfíà bíta nẹ́bí Musa. Gbogbo ẹ̀mí ẹ̀sìn bíi ti Muhammad. Orí ayé ọ̀run bíi ti Muhammad. Àbèrè fún àwọn bàbá wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìjọba ẹ̀yọ̀ ń dà mí lọ sílé. Ana gadi. Bàbá wa ti ṣe Gadi. ìlú Quran. Tó. Wọ́n ní bàbá Mọ̀lára àṣẹ Suleiman Buhari ká ní Mùsùlùmí Bọ́lá. Bàbá ní ọlọ́mọsà jẹ́ kẹ́mi yóò gùn. Bọ́lá àti tóbi ọlọ́run. Ọba tí ń fún yín sọ látara láti jẹta. Tó ìdò ní wọ́n gba lẹ́nu yín láéláé o. Bọ́lá àti tóbi ọlọ́run. Náà, àgbà yìí ń bá lọ́nà bàbá Mọ̀lára àṣẹ Suleiman Buhari ká ní Mùsùlùmí Bọ́lá. Wọ́n tún á ti mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún. Níjókòó yìí ṣe àwọn elétò. A ní lẹ́yìn bàbá wa Mọ̀lára àṣẹ Suleiman Buhari ká ní Mùsùlùmí Bọ́lá. Àwọn ni wọ́n á ṣe gbogbo nǹkan. Bàbá wa tó kù, àwọn ẹni ẹlẹ́tì ẹtí báyìí. Wọ́n ní ètò yìí bó ṣe rí yìí tọ́kalẹ̀ tọ́ da yìí ìkàkà ló gbogbo afẹ́ gba ìdáhùn òǹtabarọ̀ àj kájà kankan sínú àpò sáwíà ìbẹ̀rẹ̀ afẹ́ lọ nísìnyí kájà ìkankan sápò sáwíà àfààní òǹfíkì tàlàdà ìsáàmàkùn tàbùkítà jẹrà. أوفيك ثلاثة إساء ما كنت مقتدرا قولا جميلا وثم أموالا قولا جميلا وفيلا ثم أموالا. والله ọ̀rọ̀ bàbá lè kan borúkú mẹ́tẹ̀ẹ̀ta parí sí. أوفيك ثلاثة إساء ما كنت مقتدرا. Ọ̀pọ̀lọpọ̀ àbá àti àgbẹ̀júmọ́ aláyé ọ̀la gbogbo àyà Kùránì ìbẹ̀lágbárí rẹ̀. أوفيك ثلاثة إساء ما كنت مقتدرا. Yóò sì ṣe wáàsí tó dáa. Àbájá bá di ké. قولا جميلا وفيلا ثم أموالا. قولا جميلا وفيلا ثم أموالا. Mo wá àbá àwùjọ ara wa o kì í ṣe gbogbo àbá ló lè kó wúlẹ̀ ilá Mọ̀lára àṣẹ Suleiman Buhari ká ní Mùsùlùmí Bọ́lá. Ọlọ́mọsàjà rí yín pẹ́. Ọlọ́tútù di Ọlọ́run. Lẹ́tà tẹ̀yẹ̀ wá ná ibi tá a dé báyìí àfẹ́ ná owó fọ́lọ́. Àfẹ́ ná owó fọ́lọ́. Kò nígbà àjùṣe pé wá sísẹ̀ gbẹ̀rúkú lọ.